Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri tí ẹ ti ń wò wá kí yín ṣàlàáfíà ní ṣó ń dùn kò ní lè mú wa lágbára Ọlọ́run gbogbo ẹni ló lè fọwọ́ káàkiri akínyín nígbà tí náà ni àṣà wa èdè wa Èjìrò Òyìnlá náà mo tún ti dé sí ojú amóhùnmáwòrán yín kò ní bàjẹ́ láéláéláé Ìkòdú ọ̀gá ibẹ̀ la wà lẹ́nu Ìkòdú ọ̀gá ẹ̀yin ti Ìkòdú pátápátá akínyín kábíyèsí tìlú Ìkòdú akínyín bàbá Láwálé tẹ̀mọ́ wa àjọ wà ń bí náà ni àjọ wà ń bí ni pẹ̀lú Sunday ayé ọba náà kò ní bàjẹ́ láéláé ètò àgbààgbà ni àmọ́ ètò àgbààgbà ẹ̀ níyìn ó máa yàtọ̀ díẹ̀ torí láàárọ̀ wọn bàbá wa ẹ̀gbọ́n wa tẹ̀sí ń bèrè látọjọ́ tó ti pẹ́ àwọn ni amúwásójú amóhùnmáwòrán yín lé ní àwa náà wo ẹ̀gbọ́n wa yìí àmọ́ akérédé ẹ̀ngbà táwọn wọn àṣàmọ̀ pé gbà yẹn ẹ̀gbọ́n yín ní wàhálà ni wọ́n ẹ̀gbọ́n oníjàgídíjàgan ni wọ́n tó bá sọ nípa kéèyàn good in crime wọ́n ni wọ́n àwa náà lè má lè sọ nípa wọn dáadáa àmọ́ pé gbọ́ ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ mọ̀ wọ́n torí pé nígbà yẹn wọ́n dá lára yá gidigidi gan inú wọn á dẹ̀ dùn pé wọ́n sì wà láyé wọ́n wà láàyè mo fi tọ̀tọ̀ dárúkọ wọn legendary Spark the Killer bàbá. ẹ kú ètò. bàbá mo lè nà yín báyìí ṣá o. kí ló dé. ẹ ti dàgbà ń sìn yìí. tá à ń sọ bẹ́ẹ̀ fún ẹ. kò ń ṣe pé tẹ̀ ń ṣe ń gbà yẹn o. ẹrù wà ń lẹ o. nísìnyẹn ṣe lè. Ọlọ́run kò ń ṣe pé tẹ̀ ń ṣe ń gbà yẹn o. Ọlọ́run. Spark the Killer. olórí. legendary. ẹ̀kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri nígbà yẹn wà lórí ètò lẹ́nìí. mo kí gbogbo àwọn èèyàn wa tílé tó kó lẹ́yìn òdi mo kí bẹ́ẹ̀ ṣe ń wò wá bọ̀ mo kí ibi tẹ́ bá wa dé mo kí wa níbi tẹ́ ń bá wa lọ tó mọ̀ pé ọpẹ́ ló máa já sí ẹ ṣé àdúpẹ́ ẹ kú ètò ẹ kú Nàìjíríà ẹ kú bí kan ṣe ń lọ mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ ṣá. Sparko bàbá wọ́n máa ń sọ pé ẹ̀ ń ṣọmọ Yorùbá o. ọpẹ́ ní fọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n lè sọ bẹ́ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ nídàkejì wọn ò tún gẹ̀ẹ́tì ẹ̀ kí nìdí ni wípé ìlú tí wọn bá ti dé láti 1974 tí dàsìkò yìí ó ti dìlú èèyàn ṣùgbọ́n Niger Delta ni mí Ìsoko mo ti wá so wọ́n ń pe orúkọ ìlú mi ní Ọ̀fàgbé so ibẹ̀ ẹ̀ dẹ̀rẹ̀ born and bred ni kì í ṣe pé bóyá ó gbé mi lọ́wọ́ kó bẹ̀ so. ibẹ̀ gangan lọ bí yín sí bẹ́ẹ̀ni ní Delta State lọ bí yín sí bẹ́ẹ̀ni ẹ kọ́kọ́ kí wọn ará Delta ní èdè yín gangan èdè wọn gangan kí wọn. so enough mẹ́lẹ́rọ́gùn tẹ́sà tẹ́yà mèèyàn wà nínú mo wí Soko na na ẹ ṣe Spark na ìfimú Yorùbá mi bí lọ but mo wí Soko dẹ̀ndẹ̀n. ẹ ṣe níbo ni ìyá ṣé bẹ́ẹ̀ náà ni ìyá yín. both parents. kí ni bàbá ń ṣe kí ni ìyá ń ṣe àmú pẹpẹ láti ilẹ̀. entertainer ni bàbá tèmi jẹ́ nígbà ayé wọn magician ni mọ́mì mi dẹ̀ ń ṣe iṣẹ́ tajà nígbà yẹn so ìgbà yẹn ẹ mọ̀ à ń di irun lórí báyìí mo bá lórí dáàdì mi ni a dẹ̀ ní àwọn èrè ńláńlá àlejò ní ọ̀dọ̀ yín àlejò kí n wá tó ráwọn ejò yẹn ó pẹ̀lú tí bàbá mi fi ń ṣe entertainment ṣó ti yé so gba àwọn ọmọ máa bẹ̀rù àwa táwa ń lé la mọ̀ pé yìí tí bàbá kó kalẹ̀ ò lè ṣe wá ní ìjàmbá kankan. ṣé iná mọ̀ ṣé mọ̀ ń paṣẹ bàbá. irọ́ mi ìkọ́ṣẹ́ wọn iṣẹ́ yẹn ṣòro mo sáńgbà mo ra kékeré bàbá mi jẹ́ a very great person in entertainment kò sí dọ́tàn lè pa nípa magic. ṣé wọ́n ń kọ́ magic yẹn náà ni. wọ́n máa kọ́ ńgbà ayé tiwọn náà ni ẹ mọ̀ pé ilé ayé àdébá ni àmọ́ àdébá nǹkan kan. àmọ́ èyí ò mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ rárá. but mo gbàgbọ́ pé extension yẹn ló jáde lára mi àwọn ọmọ tèmi sìn àwọn tí mi jẹ́ introduce sí theatre wọ́n ti ń ṣe theatre tí wọ́n ti ń rọ́ mú bọ̀ tó lẹ̀ ń yé mi lẹ́nu bọ́yé débi tọ́ dé yẹn. so bàbá yín kò ní kí bàbá yín ló sọ pé gbọ́dọ̀ ṣe entertainment bàbá yín ò sọ rárá. kó against ẹ kó against ẹ mo dẹ̀ ti ní méjì kan kó ló ti pé wọ́n ṣaláìsí. Delta lọ bí yín sí. bẹ́ẹ̀ni. ọdún mélòó lẹ ló ń Delta kẹtún ẹ wàhábì kan láti 1974 kí ló gbé yín wá sẹ́kọ̀ọ́. gbogbo n tí mo lò ní Delta kò pọ̀ rárá so ti yẹ mi lè ju bí 5-6 years ká fi kúrò nílé.
ẹ̀yin àtàṣe àtàwọn òbí yín lẹ́jọ́ kúrò. pé mi àtàwọn òbí mi la kúrò. wá sẹ́kọ̀ọ́. wá sẹ́kọ̀ọ́ Ìkòròdú yìí náà ni. so kí ni ìdí tí bàbá fi kúrò lẹ́kọ̀ọ́ ní Delta ń gbà yẹn. iṣẹ́ máa ń gbé wọn kiri wọ́n ń ṣiṣẹ́ magic tí mo sọ yẹn so wọ́n máa ń travel here and there so táà ń gbà yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ mo tají sí bí DJ stuff so ti yé yín mi ti ju bí 16-17 years mo ti ń ṣe DJ káàkiri so tá bá ṣe DJ yẹn àwọn èèyàn máa ń wò wá ẹ mọ̀ wọ́n á san owó níwọ̀nba tó ń san nígbà náà lọ́hùn ṣùgbọ́n ṣé dẹ́kọ̀ lẹ́ ń sọ yẹn. ẹ̀yẹ́ tí mo dẹ́kọ̀ so ibẹ̀ yẹn ni nǹkan kan ṣe láàrin àbúrò mi kan wọ́n á lẹ́nìkan gbé kámẹ́rà jáde kámẹ́rà kẹ̀ kámẹ́rà tó fi ń ṣe ìṣẹ́jú kan ẹ̀gbọ́n mi jẹ́ ń dáyé padà sẹ́yìn torí àwọn old school tán wò wá náà ẹ̀rẹ́ ń ṣe DJ kí lẹ̀ ń gbangba yẹn àwọn oníwò lẹ̀ ń play ń gbà yẹn torí gbà yẹn kò ń ṣọ̀wọ́n ní wíṣkì. ìrọ̀lá o àwọn Lionel Richie Michael Jackson nígbà yẹn àwọn Marvin Gaye àwọn orin tá a fi ẹ̀ta sẹ́yìn. báwo ṣe jó sọ̀wọ́n orin yẹn. wọ́n lè gànè ẹgbẹ́ àwọn tí náà tọ́nà yẹn orin ijó wọn gbà yẹn sọ́wọ́sẹ́ sápá sẹ́yìn sẹ́sẹ̀ sẹ́yìn lọ́ fi ń jó ìgbà lọ́ máa ń wọ lábú. ó ti àsọtí sísìn. àti híìlì ìgbà yín lọ yín bọ̀ ni. wádìí ẹni nǹkan kan ṣẹlẹ̀ ọwọ́ gbé kámẹ́rà jáde. wọ́n gbé ẹnìkan wá sọ pé ẹnìkan rìkọ́dù àbúrò mi tó ń jà mọ́ ó rìkọ́dù àwa débẹ̀ ká lọ bá máa yẹn o pé kíní àwọn sọ fún máa yẹn pé àwọn náà lè máa ṣeré kẹ́ máa rìkọ́dù àwa rò pé bẹ́ẹ̀ ni tíátà rí àṣé àjìnà sí lẹ́wù iṣẹ́ yẹn gbà yẹn so máa yẹn ìgbà tá a máa kóra jọ tá à ń ṣe mo á rí pé àwọn obìnrin tí mo kó jọ ni máa yẹn yọ lẹ́yìn kọ̀ọ̀kan eléyìí mo á gbọ́ pé ẹnìkan wà ní kóòdù wọ́n pè ní Thompson ìgbà yẹn kóòdù yìí náà làwà Thompson náà ní gúrùpù kan gbà yẹn ṣe ní 70 nìyẹn o. ó ti pẹ́ gan that should be gbogbo bí 73 70 ó ti pẹ́ so Thompson gbà yẹn òun náà kó gúrùpù kọjọ tó ti yé ṣe rí ilé ayé yìí ó máa ń fọ́ nìkan ìgbà tó ń bọ́ sọ pé nìkan Bobrisky mo kàn rẹ́rìn torí ìgbà yẹn mo máa ń nírun tó gùn èmi náà máa ṣe bí obìnrin inú àwọn scene mi lórí stage a máa ṣe stage la ṣe jù a máa ta curtain ni ṣé lè rí stage ní Shiran theatre art artist tí ó bá lè ṣe stage kó gbàgbé. à ń bọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tí ò lè ṣe stage pọ̀ àwọn èèyàn níye à ń bọ̀ yẹn náà ẹ bá mi mú mi pẹ́ ṣe pàdé Thompson yẹn bẹ́ ṣe wá tẹ̀síwájú. lẹ́mi dẹ̀ ṣe rí wọn labájọ sọ̀rọ̀ bá ní ẹ join wa ẹ ṣe àṣà join wọn gbà yẹn tó bá ti fẹ́ lọ sí Channel 8 wọ́n mú mi mọ Àlàbí Yellow àìsàkọjá lé wọn bẹ̀rẹ̀ sí so Àlàbí Yellow náà wo ski mi yẹn pé ẹni tó lè máa ṣe báyìí live tẹ́lẹ̀ bá bọ́ sí kámẹ́rà ọ̀tún máa so bàbá yẹn náà fà mí mọ́ra nígbà yẹn kan wọ́n fà mí mọ́ra mọ́ so àṣìṣe fún ọ ní Tẹ́jú Oṣó nígbà yẹn lọ́hùn 13 episode ìgbà yẹn Ìkòròdú yà lè lo 6 months lórí 13 episode ẹyọ kan tó yẹ pé àdúgbò yẹn bí ká má lọ mọ́ ni ẹ mọ̀ orúkọ ẹ̀ so chief gbogbo àwọn iṣẹ́ yẹn gbà yẹn Ọlọ́run dẹ̀ gbà so láti location yẹn làwọn ààrẹ àgbò yẹn ti ń fà mí lọ sí Abẹ́òkúta gbogbo àwọn tó wá láti Ìbàdàn ṣe mọ̀ káàkiri lọ́ní àwọn pàdé artist kan ẹ mọ̀ pé kò sí fóònù ṣùgbọ́n tó bá ti fẹ́ ṣiṣẹ́ wọn ni kọ́ lọ pé bọ̀bọ̀ tó ń fò yẹn bọ̀bọ̀ tó máa ń bẹ́ yẹn. so nígbà yẹn kí ló mọ̀ yín fún gbà yẹn kí ni nǹkan tẹ́ fi wọlé sínú industry gbà yẹn kí lẹ fi wọlé. sẹ́rí kí orúkọ tó dúró gẹ́gẹ́ bí Spark ó pẹ́ díẹ̀ tó bá pè mí ní tibitire nbì kan wọ́n á pè mí lórúkọ kan nbì kan so lórúkọ but Spark the killer yẹn Spark gangan lórúkọ àwọn ló fi killer lè gbà tó rí pé gbogbo part ó ní ṣe pẹ̀lú destructive lọ fi kílà sí mo dẹ̀ wá gbà fọlọ́hún nígbà tó ti mú gàrí wọlé àbí kí lẹ́rù so àtìgbà yẹn lórúkọ yẹn ti dúró. kí ló ṣe pé ró yẹn lẹ padà wọlé tó yẹ pé ró yẹn lẹ ń ṣe torí nǹkan tó ojú tó ń fi wọ̀nyí báyìí ń pé oníjà oníwàhálà kí ló búrò yẹn wáyé bolẹ̀ ti kọ́ kí ló mú tẹ́tí réyàn kan tó ń ṣe ni ẹ gbé kalẹ̀ fún mi gangan. mo ní role model for example baba Charles Olúmọ Àgbákò role model mi ni mo máa ń láàkì pàtì wọn. Iṣẹ́ kan jáde lọ́dún náà lọ tó ti pẹ́ gan iṣẹ́ yẹn páàtì tó fún bàbá kọlu ẹ̀kọ́ fún wọn wọ́n fi alúwẹ̀ ṣe big boss kànnàkànnà bàbá Charles wọ́n fi ẹ̀ ṣe vice ẹ̀ so miscasting ni Bàlájì Belton nígbà yẹn lọ́wọ́ àmọ́ bàbá yẹn dẹ̀ ṣe wà bí ó sì mọ́ ṣùgbọ́n mo wá rí inú fíìmù yẹn pé tí alúwẹ̀ bá gbé ẹsẹ̀ tó bá lé sáǹdì sí tó ẹ kó rí àwọn èèyàn dìde ṣé làwọn èèyàn rẹ́rìn tó pọ̀ mọ̀ pé comedian ni bọ́dí bàbá Charles bá yọ ń bì kan àyà èèyàn máa já ẹ get
mo ti like bàbá yẹn from the one ìgbà tí wọ́n á kọ́ mi so mo kábọ̀ copy wọn ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ̀ gbà fún mi. ẹ ṣe so ṣáwọn ọlọmọ náà kẹ́kọ̀ọ́ pàdé ni talent kẹ́kọ̀ọ́ pàdé ńgbà yẹn tètè mọ torí mo gbọ́ nǹkan tó ní ẹmọ bàbá Ògúndé ẹmọ bàbá Ògúngbè nǹkan ẹ fún wa níbi foundation yẹn ṣe lọ́nà gbọ́n bàbá yẹn. ṣe ráwọn bàbá Ògúngbè bàbá Ògúndé ṣọpọ́n tí exist àwọn Adelove wọ́n ti exist àwọn làwọn adébá ṣùgbọ́n ọwọ́ tó fi ṣiṣẹ́ yàtọ̀ sí ìtawà fi ń ṣe yìí ìgbà yẹn láyé Cinecraft nǹkan kan ìgbà tó gbé gbèsè táwa gbé gbèsè on a youth grant lọ́rọ̀ fídíò by Múyìí Àlàdé Arómiré. ṣọ́wọ́n ni ṣé Múyìí Àlàdé lẹ fún ní credit ní kò lè kọ́kọ́ ṣe òun fídíò. òun kọ́ Big Abbas ló kọ́ ṣe Big Abbas Muyideen Arómiré ló expose ẹ̀ òun gan ló upgrade ẹ̀ ṣe get so àwọn bàbá Ògúndé yẹn Big Abbas kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni ọ̀nà natural grass so àwọn bàbá Ògúndé àwọn Ògúndé wọn láìkì nǹkan yẹn wọ́n gbé gbèsè ń gba pé kọ́ stop àwọn àwọn wòye pé láyìn táwọn náà máa fi di star nìyẹn kí ló tó máa stop ẹ̀ àwọn bàbá wọn sọ pé ní tí wọ́n ra ticket lọ wò ní film house tó bá di ní tó ń jókòó pa lọ wò kó máa ní sí yìí ń bẹ̀ mọ́ àwọn àrò ìpá àwọn bàbá yẹn ò fẹ́ ká ga ni àṣé òótọ́ ni òun ló fa gbogbo wàhálà tí cinema industry ní industry lé ní kíní ẹ̀ ló fà á because àmójútó báwo lọ ṣe ń gbé fíìmù kalẹ̀ bíi ti gbà yẹn mọ́ akọ̀tí rẹ̀ pé ṣáàjà ṣe wọ́n wò ó wọ́n ṣàwò ìyẹn ló affect wá sí táwọn tó wo fíìmù fi ń ronú jinlẹ̀ ju àwọn táwọn ṣe fíìmù lẹ́lòmíì fi sọ pé ẹlòmíì ayọ̀ sí ìdìbàdàn kan alóṣì lọ sí ń bẹ̀ sọ pé ìtìjú ńlá ni ní táwọn bàbá yẹn fi lẹ̀ fún akọni yẹn ó yẹ kí wọ́n máa wo fíìmù báyìí kọ́ máa sún títí wọ́n fi dé etí tí àbáyìí kọ́ máa mọ̀ kọ́ máa fẹ́ wọnú tv àwọn wo ló fẹ́ ṣerú tẹlifíṣọ̀n sírí àtàṣe yẹn àwọn wo ló fẹ́ ṣe é sìn kì í ṣe pé a fi ń proud Òṣòdì máa close down Ìdúmọ̀tà máa close down gbogbo ọjà tó wà lẹ́yìn Yorùbá máa tilẹ̀kùn ni kókó dání báyìí wọn ní ṣíṣọ́ ọ̀bùtà nǹkan fún ẹ wọn láwọn lọ́wọ́ gbẹ̀yìn ọ̀tẹ̀ bàbá àdúgbò máa dání fíìmù wo ló ń wo sí torí bẹ́ẹ̀ bọ́tà bá ń sọ àwọn youth máa rò pé bàbá yẹn kàn sọ kínní ẹ jẹ́ ká padà sí tó ń jẹ́ fíìmù today some of the youth wọ́n try wọ́n gbìyànjú but fíìmù ò ṣe kánjú ṣe tó o bá ti lówó má lọ díẹ̀ kì í ṣe iṣẹ́ tálíkà láti ilẹ̀ náà àwa náà ní màárà yẹn gbowó lẹ̀ tàdé fi ń ṣe ń gbà yẹn. ẹ sọ ń pa bàbá Ògúngbè fún wa torí a gbọ́ pé tó bá ń sọ ń pa ipa táwọn náà kó nídìí tíátà nídìí kò kéré ẹ sọ díẹ̀ nǹkan tó bá wọn sọ pọ̀. ṣé rí bàbá Ògúngbè àwọn lọ́kọ́ ṣe dance drama àwọn èèyàn mọ̀ pé dance drama nígbà yẹn táyé bá ń yẹ ni o ká máa ṣọ́ra kákẹ́pọ̀ olúwa ò kó máa ṣọ́ wa káyé máa sọ wá di kíní kan àtòrí láyé kíní bàbá ló kọ́kọ́ kọ́ wọ́n máa ń lùlù sí ẹ wá wo dance drama ńgbà tó padà dé so bàbá Ògúngbè has been a legend in the industry tó pé impact wọn ò ṣe parẹ́ èké oníbùdó àwọn Cinecraft ńláńlá tó ti ṣe wọ́n dẹ̀ kóyàn mọ́ra but bàbá ló bímọ jù gbogbo àwọn legend tó ti lọ bàbá bí ọmọ bàbá bí 100 children no kì í sáwọn tó jáde lábẹ́ wọn tó bí fúnra wọn bàbá bímọ gan wọn ṣàbí àwọn gan so gbogbo yẹn náà la fi mọ̀ pé yes he was alive and he really tried. bóyá tó sí tó jẹ́ Ṣẹ́gun Ògúngbè mi mọ̀ṣẹ́ mọ̀ ń kékeré ń gbà ń ṣe mọ́. àmọ́ Ṣẹ́gun Ògúngbè kẹ ọmọ ní Ṣẹ́gun Ògúngbè mo dẹ̀ dúpẹ́ fún mi lọ́wọ́ yẹn Láyé Ògúngbè là á mọ̀ Láyé Ògúngbè ti kú first born ni àkọ́bí bàbá Ògúngbè but ìyẹn máa ń ṣe kí la ti ń pè bóyá ká build costume ká build craft àwọn nǹkan yẹn ni ẹni ẹ base kì í àpíà ṣòtì yẹn but Láyé Ògúngbè ìgbà tá a jọ wà Ṣẹ́gun yìí kéré báyìí òun gan mọ̀ ṣòtì yẹn but Ọlọ́run kó fọ̀run ti ké ohun tí òun náà ti ṣaláìsí sọmi yẹn gbogbo bàtà àwọn Láyé fi ń wá síbí tàbí jọ ń ṣe ní ìmọ̀ star kọ̀ọ̀kan lọ́hùn yẹn àfi Ààrẹ Àgbò tó ṣe màmá star kọ́ọ̀dì sí show me the way 419 story kan OGTV Goroso ti kún sí gbogbo àwọn tẹ́yìn mọ́ Abẹ́òkúta nìyẹn ṣóyè but nígbà bá ń lọ àwọn kan tuntun á jáde létàlá ẹsẹ̀ mọ àwọn ẹ̀bùn Ọláìyá àwọn bàbá Délé Òdùlé ṣẹ́mọ̀
gbogbo wa dẹ̀ jọ. tó bá ń sọ pé Ìkòròdú náà Ìkòròdú ò kéré nípa tó bá ń sọ nípa oní tíátà Yorùbá Ìkòròdú ò kéré ò kò ń ṣe pé sìn ní òkìkí yẹn ṣẹ̀ dé fún Ìkòròdú ó ti wà tipẹ́. tó bá jẹ́ home video Ìkòròdú ló bẹ̀rẹ̀ kò sí ẹni tó lè sọ fún mi. ọmọ kan máa ń sọ pé mẹ́rán kọ́. irọ́ ni Ìkòròdú ló ti bẹ̀rẹ̀ àwa la fa ibi ni Múyà Àlàdé Arómirẹ́wà nítorí ń pè mìíràn nítorí Abbas dẹ̀ ṣe kò limelight ẹ̀ ẹ̀rù àwọn bàbá yẹn ń bà kò sí ní tó kan Àlàdé ó lọ national theatre ó dẹ̀ blue ẹ̀ are you with me? àwọn tó ń ṣe Ama award wọ́n yìí fún bọ̀bọ̀ yẹn ní credit ẹ̀ yẹn Big Abbas bó ṣe rí ok ẹ wo theatre art for example ti ilẹ̀ Yorùbá yìí kì í ṣe Ògúndé ní founder Olùmẹ̀gbọ́n àwọn yẹn tún ju Ògúndé lọ pọ̀ Ògúndé ló jẹ́ ká ayé mọ̀ pé Ògúndé lọ fún credit yẹn ẹ̀yin tá a bá ṣe láyé máa ròyìn bàbá ṣọ́ọ̀bù yẹn so these are the things tí a ṣe lọ́tún ṣe lọ́sì àmọ́ àwọn tó tó wa àmọ́ àwọn tá a jù lọ ń bẹ̀ ṣùgbọ́n bí mo ṣe wà èmi mo kéré jù nù wọn torí èmi ò ní táì pẹ̀lú ọjọ́ orí. èwo lẹ máa kọ́kọ́ sọ pé ẹ ṣe tó kọ́kọ́ jẹ́ kí orúkọ yín káàkiri àgbáńlá ayé torí mo mọ̀ pé àwọn iṣẹ́ yẹn pọ̀ èyí tèmi sọ èyí tèmi mọ̀ ni ẹ̀yin àtọwọ́n dẹ̀yìndé àwọn Thompson kọ̀ọ̀kan yẹn nílò àwọn àtọ̀kẹ́ bá mọ̀ pé iṣẹ́ ti pọ̀ bẹ́ẹ̀ èwo lẹ máa sọ pé àwọn iṣẹ́ pé kí ni mò ń sọ iṣẹ́ pọ̀ gan bẹ́ẹ̀ dárúkọ 2 mẹ́ta fún wa lára àwọn iṣẹ́ tẹ́gbẹ́ ṣe tó kárí gan nígbà yẹn. tẹlifíṣàn serial àkọ́kọ́ Oyinládùn Bàlàbí Yẹ́lò bọ̀ kò hit tó Ìgbẹ̀yìn Ọ̀tẹ̀ yẹn Ṣọlá ló ní Ìgbẹ̀yìn Ọ̀tẹ̀ lágége ibẹ̀ láti kọ́kọ́ ṣe in fact ìgbà tí orúkọ boost lọ́hùn èmi travel láti Ìkòròdú lọ́bẹ̀ lọ bá wọn ṣe nígbà tó orúkọ boost látọ̀hún mo ṣe wá tó wá bá wọn tèmi tájọ wà ní pé ẹ wá o ó ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ káà náà ṣe báyìí ẹ̀jẹ̀ káà náà ṣe báyìí lọ́ndẹ̀ gbà fún wa sọmiyé Chief Dẹ̀yìndé Kétu ló base èmi náà mọ̀ mọ́ wá sí Jẹ̀bú Thompson wà bàbá yẹn já jọ. ṣé Jẹ̀bú lẹ́ ń pè Ìkòròdú ńgbà yẹn ni. ṣe so Thompson já lọ bàbá yìí ọmọ àṣẹ dáadáa nǹkan kan àdẹjọ lọ Chief Dẹ̀yìndé náà wẹ́kàn wa àdẹjọ bẹ̀rẹ̀ so aṣùtù nú ẹ̀ ní aṣùtù gbogbo àwọn ló ń gẹ́ gbòǹgbò ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀dá aṣùtù nú ẹ̀ Kétu ká tó darí gbogbo ẹ̀ wá sí Ìkòròdú ṣáà láti parí gbogbo ntòdẹ́kù so most of the foundation and ṣe home video and ṣe television series Ìkòròdú ló ti máa ń gbéra that is why ọ̀pọ̀lọpọ̀ àwọn star yẹn kò sí ṣe Ìkòròdú náà ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́lé sí Ọlọ́run kan mo ti nílé Ìkòròdú mo tún padà nílé Ìjẹ̀bú so ọpẹ́ ní fọ́lọ́run. wọ́n máa ń pèbè kan lọ́dún fáńgbà yẹn ọdún fákàkọ́s àdèmọ́kọ́ náà ti pẹ́ rẹ̀ ìtàn là ń gbà lẹ́nu iṣẹ́ mọ́ wọn yẹn náà ìgbà wo ló di pọ́ wọn yẹn òkìkí wọn yẹn torí rẹ̀ yín tá à ń bá ló jẹ́ ká máa rántí bó ṣe ti ń bọ̀ ẹ sọ ń pa yẹn torí a ní kákọ́ọ̀dì ìtọ́kábìlì nǹkankan ẹ fún wa ní ráńpẹ́ pa kákọ́ọ̀sì yẹn. n tó ṣẹlẹ̀ rí ṣé àwọn kákọ́ọ̀sì yẹn òkìkí ni tàbá ṣiṣẹ́ kan sí tó lámìlàkà kódà studio 30 edit òun náà ti di star aníbẹ̀rẹ̀ mi náà ti fẹ́ edit iṣẹ́ mi kankan so iṣẹ́ ìgbéra ń bí ó gba mìíràn lọ ìgbà tó filẹ̀ ní mìíràn tó filẹ̀ tí mìíràn yẹn wá wọ́ọ̀sì débi tó yẹ pé kí forúkọ bò ọ́ láti rí mo láwọn star kan bẹ̀ wọ́n lè appear ní 20 film lójúmọ́ torí ìgbà yẹn kámẹ́rà tó 15 eléyìí shoot ẹ bá ń gba change jò mo jẹ́ sí méjì ẹ mọ gbóró nǹkan bẹ́ẹ̀ so láti mìíràn ló padà sọdún fa. sọdún fa náà. ẹ máa gbọ́ nígbà tó padà sọdún fa Yínká Quadri àti Ògògó àwọn lọ́ọ̀ póòdì ibẹ̀ yẹn ó tún padà wá sí Jíbówú ìgbà tá láwọn wà láyé kíní ẹ̀ sún wá fẹ́rẹ̀ wá síbẹ̀. so Jíbówú yẹn náà dún díẹ̀. ó dún díẹ̀ káriwo yẹn tó lọlẹ̀ kó tó apá àtàbẹ̀kúta báyìí so kíní yẹn Ọlọ́run ló mọ bó ṣe ń ṣó ti yé but Ìkòròdú ni foundation wọn àwọn náà mọ̀ wọ́n mọ̀. so ṣé táìmù tá à ń sọ pé àwọn fíìmù àwọn Yínká Quadri Ògògó nǹkan yẹn gbogbo gbà yẹn báwo lọ́dọ̀ tí ń gbà yẹn torí gbà tí a ti gbọ́ pé àwọn Yínká Quadri Ògògó yẹn sinimá tiwọn náà ṣó pa gbogbo sinimá tó kù ní àbí báwo nígbà yẹn. television series tá a bá ń ṣe tó bá ń rain ṣẹ́mọ̀ series bíi serial bíi 3 sí 4 ló jáde ńgbà yẹn Ìgbẹ̀yìn Ọ̀tẹ̀ ni o ìwà ẹ̀dá ni o sótìyé àwọn àkèrè ń ṣe tiwọn Babaji Maliu àwọn náà ń ṣe Kòtọ́rún Ajílẹ̀yẹ ṣẹ́mọ̀ gbogbo yẹn wà káàkiri ńgbà yẹn so star wa pọ̀ tó ń jáde tó yẹ pé each of the product
ó ń bí nígbà yẹn lọ́hùn. So Yínká Quadri ọ̀gá ló jẹ́ lẹ́nu iṣẹ́ yìí Ògògó Pàfúẹ̀lẹ̀ tó ti wà lamẹ́ríkà sí àmẹ́ẹ̀ta wọ́n jọ wà ń gbà yẹn but kí lorúkọ ẹ wà ní wàyà ń gbà yẹn Lálùdé ti síyàn wọn tipẹ́tipẹ́ òun pẹ̀lú àwọn Yínká Quadri jọ ẹ̀yìn yẹn làwọn Ògògó ṣẹlẹ̀ kọ́ mi so àwọn wà lọ́hùn àwọn wà ń kóòdù ẹ ti get ó káàkùn du bó ṣe máa jẹ́ èèyàn Ọlọ́run dẹ̀ gbà fún gbogbo alápapọ̀. àwọn ibòmíì tó kù nǹkan àwọn Ìbàdàn ó gbọ́n wọn ìlú tó kù nǹkan àbí ẹ ti sọ Abẹ́òkúta báwo ni wọ́n bẹ̀rẹ̀. ibi orúkọ bá ti ń dún làwọn èèyàn máa wà irú fíìmù tí mo ní Àlàbí Yẹ́lò ṣe tí gbogbo wa ti kópa tó ti rí wa pé a good àyàn láti Ìbàdàn Ìlọrin Abẹ́òkúta káàkiri so ìròyìn ayọ̀ yẹn ló máa mú lọ tó bá kúrò ń bẹ̀ pé adébẹ̀ àríbáyọ̀ àṣebáyọ̀ táwọn náà bá wà níṣẹ́ wọ́n á pè wọ́n á bẹ̀rẹ̀ sí ní wẹ́ni ẹ̀ ìgbà yẹn a máa wọ mọ́tò lọ bẹ́ẹ̀ ìgbà tí ò sí fóònù a máa wọ mọ́tò lọ bẹ́ẹ̀ ń tọ̀hún ni adẹ́jọ́ plan èlò lẹ́ máa gbà ṣẹ́mọ̀ àjọ sọ̀rọ̀ bọ̀yì sí orí fóònù náà ni. tálẹ̀ máa pè ń pé tó bá ń sọ pé director ń gbà yẹn nígbà tẹ̀ ń sọ ní tíkẹ́ẹ̀tì gbẹ torí ẹni tó bá yẹ ká fún ní credit ká fún credit tálẹ̀ máa pọ̀ láwọn ògbóná director ń gbà yẹn tó bá ń sọ pé láyé gbà yẹn. ẹni tó bá gùdù tó tọ́ ń ṣe alọ́múra nínú directing kódà ó tún ṣe effect ó lè ṣe bomb effect tó máa prove bí báyìí nígbà yẹn nítorí kan dùn mí ni pé àwọn èèyàn wa tó bá yá wọn kọ̀ ju gbogbo ẹ lẹ̀ tó bá continue láti máa gbá research mọ̀ pàtì jù báyẹn lọ. àbí yàtọ̀ dúgbà bóyá àwọn ò fi bẹ́ẹ̀ ríṣẹ́ púpọ̀ mọ́ ní. àìríṣẹ́ kó owó ni bàbá àwọn owó tó ń sọ yẹn ò gbé ọ hàn pé borúkọ bá ti wà owó gbọ́dọ̀ tẹ̀lé báwo ok owó níwẹ̀ tó máa bọ́ọ̀lù ẹ̀ tí wọ́n fẹ́ rí ẹ dáadáa àbí so owó máa ń hinder olókìkí láti make effort because nísìn wọ́n believe pé àwọn kan old school àbí old school lọ kárí ẹ̀yìn mọ́ tó bá ṣe kà á ní old school yẹn iṣẹ́ tí Yomi Fabiyi bá mi ṣe lẹ́jọ́ mẹ́ta at least mi ìná máa ná 3 million naira personal money mi ni so ẹ new school kó lọ mọ́wó jáde kó wá ṣe tiẹ̀ kárí òkìkí yẹn ló tún wá gbé wa dé ibi táwa yìí àdéhùn tó gbẹ́dọ̀ lọ́hùn. òun náà la ṣe wá ń bá ròyìn tá à ń ṣe fọ̀rọ̀wúrọ̀ torí àní ọ̀sán pé torí ẹni tá à ń rí lójoojúmọ́ la máa sọ pé a máa sá tẹ̀lé àwọn kan wà náà tí wọ́n ti ṣiṣẹ́ yẹn náà tó lè ṣe wà náà. gidi tẹ bá jókòó tẹ bá wọn sinimá ń sìn báwo ló ṣe máa ń rí lára yín ṣó máa ń ṣe yín bá kan pé mo máa ń wù mí pé ká nígbà yìí ni mo jáde bíi spark nǹkan nǹkan ni kí ló máa ń ṣe lára yẹn àbí máa ń wò ó pé ìgbà tẹ ti jáde yẹn náà gangan ni kókó. ṣé rí ìgbà tá a jáde agbáyé ń bẹ àìtún gbáyé dọ́là nítorí ṣẹlẹ̀ ni pé tí bá ń wo fíìmù ń sìn ẹ mọ̀ as a professional ṣe ni máa ń wo fíìmù tí máa ń wo pé máa ń wo pé iṣẹ́ mi ni àṣìṣe díẹ̀díẹ̀ tó bá wà máa rí àwọn tó gbìyànjú máa fún ní kudus but kò sí ọ̀rọ̀ tẹ́fẹ́ correct nínú iṣẹ́ tó ti ṣe tán ẹ get so ibi tí a ti ń bọ̀ ibi tá a dé a mọ̀ nínú ọkọ̀ ara wa pé nígbà tí mo wo kinní kan Lagos ṣóyé Gang of Lagos mo appreciate iṣẹ́ yẹn. inú mi dùn gan ọjọ́ yẹn inú mi kọ́ sáà ń dùn ìyàwó mi ní kí ló ṣẹlẹ̀ mo ní yes we are moving nígbà tó ṣe brotherhood mo wò ó mo ní yeah we are moving nǹkan tó yẹ ká rí nìyẹn irú àwọn yẹn la mọ̀ wípé kódà wọ́n ti ronú kọjá ibi tá a ṣiṣẹ́ dé gbogbo ẹ̀kọ́ mú wọn ṣe ń jẹ òsìkò ẹ̀kọ́ ṣiṣẹ́ yàmàyàmà kan màá rò pé àwọn ilé ò tí bẹ̀rẹ̀ tíátà wọn ọ̀hún tán. kí lè rò sọ́wọ́n crime scene yẹn ń sìn àwọn scene oníbọn ń fò sókè torí dàńké gbà tí yẹn ń ṣe wàhálà díẹ̀ torí bàbá àgbà kò máa ń sọ pé àwọn máa sùn báyìí wọ́n á máa gbé wọ́n máa gún. bàbá tí mo yìnbọn fún mi ní kò dùn bí ọlọ́wà ló yọ mí lóòótọ́ ìbọn yẹn àti kì í ẹmọ kì í kò ń pé so kò ní lè àfẹ́ tèèyàn mi ì ti fọwọ́ sí báyìí mi gbígbé bàbá kan balẹ̀ ni bàbá wọn sọ̀rọ̀ pé kí kámẹ́rà má dúró pé kó má record èéfín yọ ní igi mú etí wọn ẹnu wọn mo ní wàhálà nílé sẹ́rí àwọn bàbá yẹn fara ṣiṣẹ́ àná dẹ̀ gbìyànjú sọ́mi so crime is a revelation of evil ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ crime dá gan ẹ tó bá wo crime movie àti rírà ń tún bẹ́ẹ̀ wá kíyèsára tó bá fẹ́ gbé mọ́ra wàá mọ̀ tó bá jẹ́ ikú ló wà wájú ọ gbọ́dọ̀ mọ̀ are you with me with crime movie
you be careful about the things you do. èyí tó ń ṣe é sì àtọ̀ sọ́wọ́n brotherhood tẹ pé ẹ jẹ́ ká dúró sí ìtọ́wọ́n Yorùbá yẹn báwo lẹ ṣe rí sí ṣó ń bá mu abẹ́kọ̀ owó kọ́ ṣáà ń. ọ̀pọ̀lọpọ̀ bá mu tó bá jẹ́ crime ìdí ni wípé nígbà yẹn sà tá bá fẹ́ ṣe pé wọ́n sọ fún mi pé location máa wáyé gbà báyìí ọ̀sẹ̀ méjì ni màá lọ fún training I'm talking about Jimmy physical àwọn movement máa ṣe tó pé movement yẹn mi nílé ṣe tí n bá síwájú kámẹ́rà pa fẹ́ ṣe fíìmù máa jí máa make sure pé ara mi padà sí so by the time bá máa ṣiṣẹ́ sà àwọn èèyàn máa appreciate ẹ̀ báwọn èèyàn wa ẹ̀kọ́ kó bọ́n ẹlẹ́yàn ẹ̀rọ alẹ́pàá ṣubú bóyá àdálẹ̀ mú dání ẹ̀ wá ń sálẹ̀ ṣé wèrè làwọn tó ń wòran ni ṣé wọ́n rí pélé lẹ́ ń sá ni are you with me sà mo build àwọn ìbọn nígbà yẹn nígbà tí mo build àwọn ìbọn tó yẹ pé ó lè yìn lẹ́ẹ̀mẹ́rin iná máa jáde live so tó bá tiẹ̀ máa react sí wàá mọ̀ pé iná bá ẹ̀ àwọn èèyàn wo Chinese wọ́n wo India wọ́n wo gbogbo fíìmù ẹ fẹ́ sọ àyìndí inferior ẹ lọ́n ṣe iṣẹ́ wèrè ẹ máa wọ́n máa ṣe ẹlòmíà mú ẹmọ̀ tọ́ kínní a mọ̀ pé tọ́yì náà pọ̀ nínú àwọn nǹkan á ṣe báyìí á ti mú kéèyàn á tún jù lẹ́yìn á dún kẹrẹ́rẹ́ ẹ́dítọ̀ wáìpù yẹn náà gbogbo ṣe mọ̀ wọ́n máa wò wọ́n pé á ṣe fíìmù náà rè wọ́n dọ̀. baba spark ṣẹ̀rí bí wálé ṣe ń rẹ̀ nílẹ̀ ṣẹ̀rí bí ṣe ń rẹ̀ lẹ́yìn kámẹ́rà baba spark ibi tẹ́ gbé mi lọ yẹn ẹ̀ àdúró síbẹ̀ ẹ̀yin wà láyé wà láàyè. ọpẹ́ ní fọlọ́run. irú àwọn nǹkan tẹ̀ ń sọ yìí ẹ̀yin lè ṣe torí ẹ ti ṣe ríta nígbà tí o tẹ̀ tí tọ̀ ẹ ti ṣe. bẹ́ẹ̀ni. kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa kàn sí irú yín tó bá yẹ pé irú sí ènìyàn lọ́ fẹ́ ṣe tó dẹ̀ máa kí ilẹ̀ dáadáa àbí ṣé torí àwọn kan máa ń sọ pé mi ò dá àwọn ọmọ yẹn kéré sí mi kí nìdí. kò sí ìgbà kankan tí mo jọ ọmọ kankan lọ ìdí ni wípé dókítà sí ló ń wégbò sí yín àwọn kọ́kọ́ wà nù tó ń ṣe ẹ̀ náà tó yá wa technically so àti tó lè pe Yomi Fabiyi pé kó wá bá mi direct iṣẹ́ tí mo dẹ̀ kó fún ṣebí mo mọ̀ pé mo máa act mo dẹ̀ ń direct but I won't do that a láti blend wọn wọlé àá náà gbọ́dọ̀ kọ́ nǹkan kan lọ́wọ́ wọn ìgbà tá a ṣiṣẹ́ yẹn òun náà fara ṣiṣẹ́ ń bẹ̀ mo dẹ̀ appreciate ó kó àwọn colleagues yẹn wọlé àwọn Fọlágbadé Mustapha àwọn girls wọ̀nyẹn kó wọn wọlé sanwó ṣẹ́ fún wọn mo dẹ̀ appreciate ẹ̀ ṣe get so kò sígbà kan tí máa ju ọmọ kan lọ tó bá wá I'm in position to put them through ẹ get n tí ò bá tún yé mi náà màá tún béèrè lọ́wọ́ wọn ẹnìkan kì í gbọ́n tán. ìyàtọ̀ sọ́wọ́n ṣe tí wọ́n pé dáhà ń pè ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn crimes ń ṣẹlẹ̀ náà kí wọ́n lóde tá à ń rí irú yín bẹ̀ kí nìdí. they have to have value for you from day one mi máa ń gbowó gidi o mi ì ṣiṣẹ́ tíátà ọ̀fẹ́ o. mi ò mọ̀ bóyá sọ́wọ́n yẹn ń gbowó gidi ní tíátà ni. mi ò mọ̀ bóyá ń ṣe fíìmù tó bá wá tó pè mí it means you have value for me àkọ́kọ́ wà fún mi script yẹ ta ló fẹ́ direct màá mọ̀ ẹ get tí bá dẹ̀ wo script yẹ pé tí mo lè kópa ń bẹ fine good to go but tí bá rí wípé mo bèrè script òun ra mi ní interest òun kọ́ mo fi ń jẹun go away ẹlòmíràn sọ pé mo burú tí n bá gbowó gidi mi ní ṣe fíìmù from day one. bóyá nǹkan tó ń jẹ́ kó máa sá fún yín. ó fẹ́ bẹ́tà kan sá tó bá dẹ̀ sá tí bá ṣe musical video mi fans mi máa rí tí bá ṣe fíìmù mi jáde fans mi máa rí the name is there wọ́n adé ń rí inú ẹ̀ ju pé kíkọ́ lọ́wọ́ nú ẹrọ̀fọ̀ àwọn story kan tí ó gbádùn kí ni tó pé mo fẹ́ appear no I don't like common appearance I don't like that so ó bá pè mí tí mo dẹ̀ rí pé iṣẹ́ yìí ó tọ́ sí mi I'll be there I play my role of course. ẹgbẹ́ mi wọ ti music tẹ̀sọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa dúró fún yẹn ń pín èjì rẹ̀ tètè bẹ̀rẹ̀ ń pa music nǹkan ìgbà ẹ̀ máa ń wò pé kí ẹgbọ́n yìí jà nǹkan kọ̀ọ̀kan fò sílẹ̀ ní létà ládé pé orin ìfẹ́ wọlé ẹ̀yà fídíò ẹ̀ ń gbà yẹn náà nǹkan orin ẹ̀dá nǹkan òyìn ọ̀dẹ̀ fẹ́ ẹ̀mọ̀ kàwá kéré sọ orí yẹn orílẹ̀ kí ló tún bí yẹn wá fídíò yẹn gan ẹ̀yà ara lé ó lè má ṣàbẹ̀ṣe òun lẹ́rí tó ń lọ yẹn bàbá nìyẹn kí ló gbé yẹn wá. ẹni tó ṣẹlẹ̀ ni pé mo lọ́rẹ̀ẹ́ kan tó pè ní. bàbá ẹ rántí orin yẹn. Òjò ìfẹ́ ni. ẹ̀kọ́ díẹ̀ fún wa fún gbogbo àwọn old school fans yín. Òjò ìfẹ́ rọ̀ sí mi lára ìwọ àyà mi ràgàbomi takùn ìfẹ́ rẹ yí mi ká o má ṣe já wọn tí kò mọ̀ bá ṣe bẹ̀rẹ̀ dàwárú bí Ọlọ́run bá fẹ́ máa fẹ́ àyà mi ìfẹ́ ayé yìí tọ́dọ̀ Olúwa ni báyà mi gbàyà fún mi máa ràn tòrò ń bo ká máa ṣe fọkọ kan láì sọ fún bàbá ká máa ṣe fàyà kan láì sọ fún bèbí bàbá tíyà wá síwájú àdáyé kí a máa ṣe kà á mú kún lọ. Baba Spark kí ló gbé wa ṣé orin ṣé inú sinimá kan ni orin yẹn ti jáde. ṣe rí musically náà
every actor tó bá yẹ professional ó gbọ́dọ̀ ní idea musical yeah. So but mo lọ́rẹ̀ẹ́ kan tó máa ń compose orin fún background music fíìmù wa ń gbà yẹn Majek ó dùn mí Robert Majek so ìgbà yẹn bóyá ní òun rò pé òun máa ráyè compose iṣẹ́ yẹn o because òun ti gbaṣẹ́ kan àlàyé ní èmi náà kọrin tó bá rí bẹ́ẹ̀ ń gbà yẹn já lọ sọ́dọ̀ Charlie Boy studio ẹ̀ ní Gbàgádà bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bí mo dẹ̀ ṣe jù sí ni èmi dẹ̀ rẹ̀ kò ná mi tán láti compose anything mo lẹ́bùn yẹn dáadáa Ọlọ́run dẹ̀ gbà wọ́n orí yẹn ó dàgbò orí púpọ̀ àyàn request láti London America tá tó ń send ẹ̀ mọ̀ so but I went. Ọdún wo nìyẹn? That's about 27 years ago. I went into the music blindly because blindly in the commercial aspect. Èmi ò mẹ́tọ́ lọ́ọ́ bá mi tajà mo kàn tí ọjà síta ni àwọn ẹgbẹ́ máa ń gbà gbogbo wèrè bẹ̀rẹ̀ gbogbo bá a ṣe máa rówó ní iṣẹ́ mo padà débẹ̀ mo rí i pé gbájú ẹ̀ ló pọ̀ jù síbẹ̀ náà Ọlọ́run gbàkóso. Ọ̀tọ̀ ní nǹkan kan tó ṣe fún torí jẹ́ kó kìkì spark dìkìlà tún. Ó tún help ó brandish gbogbo. Ṣé lẹ́yìn yẹn tí wọ́n á gbégbèsè láti ṣàn orin mi ìmọ̀ràn wọn. Mo ṣe mo shoot ní Dubai but èyí tí mo shoot ní Dubai Niger Delta language èdè ìlú mi mo fi kọ́ so yẹn dẹ̀ wà pàgà yẹn láìpẹ́ but yẹn náà máa tó jáde láìpẹ́ yìí. Gbogbo àwọn ẹ̀sọ́ ń pa àwọn ẹgbẹ́ yín yẹn Dẹ̀yìndé Thompson gbogbo wọn yẹn mélòó ló wà mélòó ló ti lọ mò ń béèrè tó rọpọlọpọ wọn àti ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ memories yẹn ń wá bẹ́ẹ̀ torí kan tó máa sọ níbi èjì rẹ o ò béèrè ń gbẹ́ ní báyìí tó wà nínú eré báyìí o ò béèrè mo ti fún yín báyìí èwo ló wà èwo ni ò sí tẹ́bá rántí gbogbo àwọn tó ń wà káàkiri. Ọlọ́run jẹ́ apẹ́ láyé Dunni ti kú Abéwọ̀ndà ti kú Chief Dẹ̀yìndé ti kú Gbọ́tòṣà ti kú Àlàbí Yẹ́lò ti kú àwọn yòókù àlàyé wọn àlàyé Ọlọ́run jẹ́ apẹ́ láyé so. àwọn fans yìí ti gbọ́ bẹ́ẹ̀ yẹn kí wọ́n kí ni ká wá sọ ń pa sinimá sẹ́yìn ó ti kárí ń sìn gbogbo iṣẹ́ tẹ ṣe ń sìn yìí ó ti kárí ó ti wà everywhere bẹ́ẹ̀ ni lórí mọ́ra wọn sí YouTube mọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. àwọn yìí tó ń ṣe ń sìn náà wọ́n ń gbìyànjú torí iṣẹ́ wọn náà tí wọ́n try o. kí ni bá ṣe gbọ́ yín pẹ̀lú gbogbo àwọn èyí tó dà ń kọ́ wọn lọ́wọ́ ń jẹ́ bíi onístar bí nǹkan ń sìn torí wọ́n máa ń sọ pé àwọn ọ̀dọ́ ọ̀sìn wọn ń bọ̀ fàgbàlagbà ṣé ti bá wọn ní ìbáṣepọ̀ kankan yàtọ̀ sí Yomi Fabiyi tẹ́ sọ yìí mo sọ ọ́ dá celebrities ta ní Yorùbá yìí kí ni ìbáṣepọ̀. ẹ ṣe púpọ̀ tí bá wà ní èjì àti bí orúkọ mi dé yìí tí bá dé ibì kan tí wọ́n ń shoot film tó bá dá kámẹ́rà dúró nítorí tèmi wọ́n ti try pé wọ́n pọ́n mi lé pé bàbá ló dé yìí kò sí èyí tí mo tí ì rí ń tàtó arrogance mi dọ̀bálẹ̀ là ń gbé gbogbo àwọn Saheed Balógun ọmọ mi ni wọ́n máa ń ṣe get àwọn tí mo train gangan nínú wọn àwọn bíi láńkọ́ ọmọ bá Dubai àwọn yẹn àwọn tẹ́mi gangan fúnra mi train làwọn yẹn so Ọlọ́run dẹ̀ kò sí ìtòwò pé kí ló ń ṣe máa irọ́ wọ́n fẹ́ kọjá àwọn èmi náà bàbá tó simple díẹ̀ ni mí so tọmọ kan bá kọjá àyà rẹ̀ ó mọ̀ pé àbá máa bá òun wí. ẹ ní wò ó pé bí ó ti jẹ́ star kan tó. star kẹ̀ ibo ló ti ń bọ̀ àṣebí star bá star ńlẹ̀ ni a máa bá wí ni tíátà àgbà yẹn kọ́ là ń ṣe yìí tíátà ti dà káláyé ìgbà kan gbogbo yàmàyàmà tó ń ṣe Facebook yẹn kò sáyè kò sì má ti sáyé jẹ́ kọ́mọ náà mọ bóyá ń lọ but ayé ti dà bó dẹ̀ ṣe rí yẹn náà wà òkè ká gbàgbé gbogbo. Yàtọ̀ sí tó jẹ́ pé sinimá tí gbogbo èèyàn mọ̀ yín fún tó yẹ pé bóyá kìíní àwọn nǹkan míì ò lẹ tún dúrámà ó pé ṣé Spark ṣé àṣà náà wọn nǹkan míì kan tó ó dàgbẹ́ tún jẹ́ ambassador ẹgbẹ́ àwọn bẹ̀kẹ́ tún fún wa lọ́wọ́ àwọn olólùfẹ́ yín tún lè mọ bó ṣe ń lọ fún àwọn gangan. Àwọn parents mi they were into herbs. My father was a magician, I told you. Mo ń sọ̀rọ̀ èsì mo jogún ewé àti egbò tó pọ̀ gan mo dẹ̀ ń produce. Báyìí. Bẹ́ẹ̀ni mo ń produce oríṣi oògùn bíi 5 tó dẹ̀ confam gan táyàn ti ń ra over 10 years. bí kí ló ń ṣiṣẹ́ fún nǹkan. Ìkan wà basically stomach problem ìkan wà bẹ́ẹ̀ ìkan wà fún kí la ti ń pè typhoid ṣòtì ìkan wà fún náà ìdọ̀tí inú ẹ̀jẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi ni mò ń ṣe ṣòtì mò ń ṣe èyí tó wà fún alẹ́ so àwọn oògùn yẹn ti wà over 10 years mo ti ń ṣe wọn káàkiri tó pé confam gidi tí wọ́n ń ta dọ́là wọ́n ń sọ̀rọ̀ yìí. So then house land and house property pé ilẹ̀ mo ń ṣe ambassador fún àwọn tó bá fẹ́ rà either in Nigeria or abroad mo ń ṣe ambassador tó dẹ̀ pé confam ambassador ni kò ṣe ambassador dangerous
tó o bá ti gúdù máa wọlé lọ́bẹ̀ má sọ pé tó pé olórúkọ wọn ló fi ṣeré yẹn. tó wà gbowó lọ́wọ́ àìrọ̀ àwọn yẹn bá ti pè tó bá ti ní hẹn náà lọ tẹ̀lé wọn á rọ ẹ̀rù wọlé ọ̀hún ẹ lọ́rọ̀ sí tó bá yẹ jẹ́ pọ́wọ́ fún wọn náà ló bọ́ sí yọ̀ọ̀yọ̀ o ìwọ ló máa kópa so gbogbo nǹkan yẹn là ń ṣe ọlọ́run dẹ̀ ń gbà fún wa so ọlá òkìkí tíátà àti ẹ̀ náà lọ́lọ́run fi ṣàyè bẹ̀. pásítọ̀ kí n ru yìí ṣé natural ni àbí ẹ̀dín náà. natural ni èmi máa ń gé tó bá ti gùn jù kò ní jù báyìí lọ. tó bá ti gùn jù kò ní fine mo wà hẹ́rì gan I shave every morning sẹ́ni tó bá dẹ̀ nírun. tó dùn mọ̀ pé irun yẹn ó ti pẹ́ ta tí ń rí báyìí. máa ń gé ni. ọmọ sinimá kọ̀ọ̀kan wà tẹ̀sẹ̀ ṣe láìpẹ́ yìí bóyá lára wọn ti ní ẹ sọ fún àwọn èèyàn torí wọn á tún fẹ́ràn wọn ṣe ẹyin náà ìtaba nínú àtúnfi sórí amóhùnmáwòrán ẹwọ lẹ ẹ wo sinimá kọ́ tún rí spark dé kí láìpẹ́ fún wọn. kọ́ wo ẹ lọ wo Sadat Bayomi Fabiyi ẹ lọ wo comeback ti Kúnlé Afod ẹ ti ráwọn kidnapping road tá a ṣe ní ibẹ̀ so ẹ lọ wo èrò ọjà by Ibrahim Cole then àwọn iṣẹ́ tèmi fúnra mi ṣe tó ń jáde bọ̀ ń sìn ìgbà àti àkókò lágbà ọlọ́run corporate picture ló máa bá wa ta àtijọ́ sọ̀rọ̀ ìyẹn ìgbà àti àkókò yẹn then ẹ lọ wo ẹ̀mí méje yẹn náà 2 hours ni àwọn iṣẹ́ tó sọ́lé tá a fi àìmọye oṣù ṣe tọ́lọ́run dẹ́gbà fún wa pé yes tó bá rí wọn á mọ̀ pé kìíní tá à ń ṣe bọ̀ yẹn náà lélẹ̀ tó lè jókòó dáadáa tó jókòó dáadáa yóò ti jáde yẹn ń bọ̀ tuntun ni wọ́n ti jáde ka watch out bẹ́ẹ̀ni sá àárí spark dìkìlà láti ṣe ìdúmọ̀rẹ́ ẹ ṣe bàbá spark dìkìlà àwọn èèyàn kan wà tó yẹ pé wọn náà gbé àwọn ìgbésẹ̀ yín tọ́wọ́n náà fi crime role oríṣiríṣi àwọn scene ní janko bí abiyan bí radical bí nǹkan kan ṣé ẹ̀yin náà lẹ tọ́ wọn sọ́nà jẹ́ mọ̀ kí gbà kan ọ̀pọ̀lọpọ̀ yẹn wà tọ́ wá take irú yẹn ṣé mọ̀ gbà yẹn náà àti ṣé wọ́n tà ń sọ yẹn náà. dáadáa ọmọ radical dáadáa mo mọ radical ìgbà yẹn sẹ́mọ̀ tó bá gba ìlànà kan tíbẹ̀ bá tù ọ̀pọ̀ náà fẹ́ gbà bẹ́ẹ̀ ó dẹ̀ dáa torí pọ́n rí pa àṣẹ dáadáa ń bẹ̀ ni so gbogbo gbà yẹn ni eyín ọ̀ká eyín ejò kìnìún kan ẹ mọ̀ oríṣiríṣi orúkọ ṣùgbọ́n ọlọ́run ló ń pín òkìkí ìgbà míì kì í ṣe ipá àti agbára ṣọ́ọ̀bù eyín so àwọn náà gbìyànjú so sí ìsàdẹ̀ wà láyé kò sígbà tó ọlọ́run ò lè gbé ṣe ẹ̀dẹ́ àwọn náà máa làmìlaka ń bẹ̀ so crime is a good line àwọn tó dẹ̀ wà ń bẹ̀ náà alákìtìyàn ni wọ́n torí kì í ṣe iṣẹ́ ọ̀lẹ ṣe ti yé yín àwọn young boys tó wà ń bẹ̀ sí àwọn náà ń ṣe dáadáa ṣàdẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣàpẹ́lú mi freelance ni èmi ò ní basically crime ni mo fẹ́ máa ṣe àwọn tó bá ti kọ sórí ibẹ̀ lọ́ máa fi mí sí wọ́n bí di pé mo good ní ibẹ̀ èmi mo train láńkọ́ ọmọ bá Dubai tí mo pé comedy lòun ṣe comedy yẹn náà ara tó fi kún fún pé àbúrò ṣe báyìí ṣe báyìí ṣe báyìí yàrá mo ló mú fún abáyé pé ọmọ yìí spark wà lè handle ẹ̀ ọlọ́run dẹ̀ gbà fún wa gbà yẹn. ẹmọ ìyá náà ẹmọ ìyá Rainbow náà. màmá mi dáadáa mo ìpè wọn sí wá sí Ìjẹ̀bú-Òde láìpẹ́ yìí àjọ close dáadáa màmá tó nice ni. àwọn ìyá wo lẹ tún mọ̀ tó ìyá Rainbow náà. ìyá wẹ̀rọ ìyá mi ni ṣomi ìṣàjẹ ìyá mi ni lọ́lá ìdíjẹ́ gbogbo wọn yẹn àjọ wà ní ẹ mọ̀ pé àtijọ́ wà for many years ìyá ìbejì ọmọ aráyèlé tọ́sík lẹ́nu ìjọ mẹ́ta ọlọ́run dẹ̀ ti gbàkóso gbogbo wọn yẹn àtijọ́ wà á tó ẹ mọ̀ wọ́n wà bẹ́ẹ̀ 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 tọ́lẹ̀ àtijọ́ wà tipẹ́ ọlọ́run jẹ́ apẹ́ láyé ìyá ológì ìyá mi ni àwọn ìyá dáadáa nìyẹn. bàbá Spark kí tó jẹ́ kẹ́ máa lọ àwọn tó sì fẹ́ ṣiṣẹ́ tíátà mọ́ra wọn yìí tó náà nífẹ̀ẹ́ sí tó fẹ́ wọlé yálà wọ́n fẹ́ kọrin wọ́n fẹ́ jó wọ́n fẹ́ ṣe bóyá onímọ̀ràn kan méjì tẹ́ fẹ́ gbà wọ́n tó bá fẹ́ tẹ́lẹ̀ sórí iṣẹ́ yìí àgbà ní bá mi gbà wọ́n mọ̀ náà yálà wọ́n fẹ́ lóbìnrin. ṣé rí iṣẹ́ yẹn náà ẹ̀bùn ni èmi ò rò pé wọ́n lè kọ́ tíátà àbí kọ́ orin kíkọ tẹ́ bá wò dáadáa àwọn tó dolókìkí lẹ́yìn tó jẹ́ big time legend nínú orin ni wọ́n lọ school ṣẹ́gẹ́t kì í ṣe ìwé it's about the inbuilt talent ṣẹ́gẹ́t so but intimate advice àwọn èèyàn ni pé either film ló fẹ́ act tàbí pé orin ló fẹ́ kọ ṣé ń get mi o gbọ́dọ̀ ní ìwà tó dáa pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ wọn kọ́ṣẹ́ tó kàwé tí wà bá dáa kó lè lọ be nice to people so ti yé má ka nǹkan kan kún bàbàrà má wálé ayé má yà tó bá take life easy tó yẹ pé o bọ̀ fáwọn àgbàlagbà wọ́n fọmọ yẹn
tó bá yẹ ti rí pé ìwà ẹ̀ dáa ẹ̀sà kò sí ìlú tó lè dé tó ní rọ́nà lọ so ẹni tó bá ní interest iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni o lè lókìkí kó má lámìlaka o lè lókìkí kó má jẹyàn anywhere tó bá dé ayé fẹ́ràn ẹ ṣe pé ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ kàǹbùkù so gbogbo ìwà tó máa ta pa sí tó máa ta epo sí àlà olókìkí gbọ́dọ̀ sá fún so mo ẹwà yìí anything mago ẹ gbàgbé count me out to me in interest I move straightforward life ọlọ́run dẹ̀ fi ṣọ́ ẹ̀ṣọ́ wa láti gbà yẹn so advice mi ni pé kó ṣe dáadáa. dúpẹ́ lọ́wọ́ yín ẹ láti fún wa ní stunt díẹ̀ o torí mi kọ̀kọ́ jẹ́ kẹ́kọ̀ọ́ jókòó báyìí kẹ́kọ̀ọ́ lọ báyìí àwọn fẹ́ kí lẹ fẹ́ àǹdẹ̀ níbọn dání bí. èmi ò mọ̀rú stunt tẹ fẹ́. ẹ̀yin tẹ bá ti mọ̀ spark the killer stunt ẹ ṣe ń fún wa yẹn ó jẹ́ ìṣẹ́jú kan. gbogbo ẹ wà nù fíìmù àbàlógo. pẹ̀lú agbára tó wà lórí ètò lẹ́nu báyìí tí mo wà pẹ̀lú yìí tó jẹ́ rọ̀ báyìí ẹ láti ṣe nǹkan kan fún èmi kọ́ ọlẹ́mi kọ́ fọ́ọ̀n fáǹsì yín káàkiri. ṣé àwọn pé inú fíìmù inú kí kùn lọ́rùn inú kí sáré ìlú pàkiri lẹ́pà inú kí n gba lójú àbí gbogbo yẹn ọ̀tọ̀ nínú ká yìnyín ń bọ̀ àbí ká gúnyàn lọ́bẹ̀ wọ́n á ní kì í ṣe kàn bẹ́ẹ̀ àwọn dẹ̀ wá wájú mi wọ́n ní má ṣe kọ̀ọ̀kan fáwọn. mi kọ́ la máa ṣe yẹn fún. ẹ fẹ́ gé mi lọ́bẹ̀ ẹ fẹ́ gé mi lọ́bẹ̀ ni. pátápátá báyìí là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́ àìfọ̀tán ìjà ló ń dá sílẹ̀ wo tó bá fẹ́ ṣe nǹkan ṣe tó bá ní ṣe get out kó fi nǹkan yẹn lẹ̀ is it by force ṣé by force ni ṣé ipá wà ń bẹ̀ ni kò sí ní tó kàn pa ẹ má ya wèrè kún tilẹ̀ ẹjọ́ o tẹ bá fa wèrè lọ́yàn take time. baba Spark nọ́mbà yín fún gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri àgbáńláyé ẹ bá a ṣe máa ń ṣe lórí ètò ni àwọn mi wà tó fẹ́ wò pé ó tó jọ́ mẹ́ta wọ́n wà tó fẹ́ gbé nǹkan fún yín wọ́n á pè yín wọ́n á kàn sí bá direct làwa ń ṣe à ń ṣe middleman. àkọ́ gbé nǹkan fún mi ọmọ fẹ́ bẹ́ẹ̀. ẹ pàgọ́ yín. 08096818431. ẹ pè lẹ́ẹ̀kan sí bàbá. 08096818431. gbogbo àwọn fáǹsì yín tó ti wà pẹ̀lú yín látọjọ́ tó ti pẹ́ tó ti dúró tì yín tó nífẹ̀ẹ́ yín tó dẹ̀ sí nífẹ̀ẹ́ yín ẹ bá mi kí gbogbo wọn kí ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá síbẹ̀ mi náà sí ń bì káàkiri àgbáńlá ayé mi náà rè o Spark the Great ẹ bá pè Spark the Killer náà idán lọ ṣé ti yé mí ní wáyé tí ẹ ní wá mi tì láti ṣe Ìdùmarè ojú tẹ fi wò wá ò ní fọ́ ẹ wo ẹ jókòó ẹ máa jẹun ẹ máa ṣọ́ra ẹ máa mílíkì so be it. Thank you. ẹ bá mi kí àwọn tó níbi tá a ti ṣe fọ̀rọ̀wérọ̀ yìí náà. Ibi báyìí là ń pè ní Goligo Hotel ní Kòròdú ní Àga ló wà Goligo Hotel yìí ó ti pẹ́ but bó ṣe pẹ́ tó ló ń renew ojoojúmọ́ là ń rí nǹkan tuntun ẹ rí bí ọgbà ṣe fine tẹ́ bá wọnú lé lọ́gán ẹ máa wò pé ṣé 5 star níbí ni so ẹ jọ ẹ patronize wa. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run legendary nìyẹn tí ẹ pé Spark the Killer wọ́n ní gbogbo wọn ní Spark the Great náà ó wọlé náà ni àgbà ni wọ́n bó tẹ̀ pé wọ́n ti ń ṣàdúgbò ẹ̀yin náà gbọ́ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí látọdún tó ti pẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo wọn bàbá wa tí wọ́n ti kópa gidi nípa iṣẹ́ eré orí ìtàgé tá à ń sọ yìí nìyí àdẹ gbọ́dọ̀ fọwọ́ lọ́wọ́ sẹ́yìn gẹ́gẹ́ bá a ṣe máa sọ lóòótọ́ wọ́n lè má sí ní ojú amóhùnmáwòrán ní ojoojúmọ́ ń sìn àmọ́ iṣẹ́ tó ti ṣe wọ́n ní bójú lè ṣe bá kọ̀ ni ẹni tí ò bá fi ń gbọ́n èyí tó ti fi sílẹ̀ kò lè parun láéláé òun náà bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni I'm very grateful sir ẹ ṣé bàbá mi nígbà tí ni o kò ní bàjẹ́ láéláé mo dúpẹ́ lọ́wọ́ Ọláwálé Tẹ̀mọ́wọ́ tájọ wà ní pẹ̀lú bàbá ń bì bá ṣe ń lọ káàkiri náà nìyẹn táwọn àgbààgbà wa lọ kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday Ayọ̀ọba àwọn tọrẹ nìyẹn kò ní bàjẹ́ láéláé èjìrò yìí là náà ni ara tẹ́tẹ́ tún ti rọ̀ wá òun náà látún ti jẹ́ iná kọ́mẹ̀ntì síbẹ̀ ìbéèrè tàbá tún fẹ́ béèrè ẹ béèrè lọ́wọ́ bàbá ẹ fi nǹkan rẹ́tẹ́ sí bàbá kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi. ọjọ́ rẹ̀. ó dàbọ̀. Ìfẹ́ rẹ̀, ìmí bá wọn.
àbí ewúrẹ́ ń jẹ